Wọ́n kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ̀ fi ń wọ̀ wá ojú rò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́wọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ ta tó mú wá sójú mọ́ máwòrán àtẹ́tì ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a jọ wà yìí. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́. Ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ọ̀fọ̀nláṣẹ kọmíṣánná olúlu ilẹ̀ yìí pẹ̀lú bó ṣe pàdánù ọmọkùnrin rẹ̀ lójijì. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga LAUTECH náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lẹ́yìn tán san owó gọbọi fún ètò ìgbáradì practical, ṣùgbọ́n tí wọn kò tún rí àǹfààní ètò náà jẹ náà bá túyàyà jáde sójú òpópónà. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ àná Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀ Bashir Ahmad ló ti sọ̀kò ọ̀rọ̀ sí Peter Obi lórí ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ nípa ikú tó ṣe bẹ́ẹ̀ pa ọ̀kan lára àjọ EFCC ní ìpínlẹ̀ Anambra. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ FMC ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lẹ́ni tó kó sínú kànga. Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Bauchi ti dájọ́ ikú fún Usman Abdullahi lórí ẹ̀sùn ìpànìyàn tán fi kàn án. Ọlọ́pàá kan rèé tó ṣe bẹ́ẹ̀ kú sórí obìnrin lásìkò tó ní ìbálòpọ̀ ní ìlú Àbújá ní ilé ìtura kan níbẹ̀. Ọwọ́ bá ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ èyí tó tún lọ rèé jí orí òkú nínú sàárè ní ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn ìkọlù ńlá àwọn ọmọ ogun ilẹ̀ yìí sí Bello Turji níṣe ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti tú gbogbo àwọn ènìyàn tó jí gbé sílẹ̀ kúrò ní àkàtà rẹ̀ báyìí. Lẹ́yìn bíi ọjọ́ kan tí Donald Trump bẹ̀rẹ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ó ti buwọ́lù kí orílẹ̀-èdè náà kúrò lára àjọ elétò ìlera lágbàáyé. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọ̀fọ̀ ńlá ló ṣe kọmíṣánná olúùlú ilẹ̀ yìí ẹni tó pàdánù ọmọkùnrin rẹ̀ ní òjijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣe é. Ẹni tó jẹ́ kọmíṣánná ní olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá ẹ̀yìn Túndé Dìísù ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ wà nínú ọ̀fọ̀ báyìí pẹ̀lú bí ọmọkùnrin rẹ̀ èyí tí ìròyìn fi yé wa wípé ó gba ọmọ náà tọ́ láti bí ọdún méjì títí di ìgbà tọ́mọ náà fi di ẹni ọdún 23 ọlọmọ náà ṣe bẹ́ẹ̀ tó jáde láyé ní ọjọ́ Ajé Monday lánàá òde yìí. Nínú àlàyé ikọ̀ oníròyìn wọ́n sọ di mímọ̀ wípé ìjàmbá ọkọ̀ náà ó ní ó ṣe ọmọ ẹni tó jẹ́ kọmíṣánná ọ̀hún ètò pé orúkọ ọmọ rẹ̀ náà ní Ádámù, ẹni tó ní ìjàmbá ọkọ̀ lásìkò tó wa ọkọ̀ BMW tó sì sọ di mímọ̀ pé ó nìkan ni ó wà nínú ọkọ̀ náà léyìí tí ó ṣe bẹ́ẹ̀ fi orí sánpọ́n tó sì ṣe bẹ́ẹ̀ gba ọ̀run lọ. Nínú àlàyé ṣáájú ni ìròyìn ti jáde tẹ́lẹ̀ wípé kọmíṣánná ọ̀hún Dìísù òun náà ṣe àbẹ̀wò sí CSP AA Zambo, ẹni tó jẹ́ DPO fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Òṣàfà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n sọ di mọ̀ wípé ó pàdánù ọmọ tiẹ̀ náà níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n bí ìròyìn ìbànújẹ́ náà ṣe ń jáde níṣẹ́ náà sọ di mọ̀ wípé DPO ọ̀hún níṣẹ́ náà sọ di mọ̀ pé kọmíṣánná ọ̀hún Túndé Dìísù àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ti wà nínú ọ̀fọ̀ báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó ètò mú ẹ̀mí Ádámù tó jẹ́ ọmọ tó gbà tọ́ náà tó mú lọ ní àìtọ́jọ́. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga LAUTECH náà ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó láàmìlaka lẹ́yìn tán san owó gọbọi fún ètò ìgbáradì tá a mọ̀ sí practical, ṣùgbọ́n tá a sọ di mọ̀ wípé tòun ti bẹ́ẹ̀ náà àwọn kò rí àǹfààní practical ọ̀hún náà ṣe. Àwọn akẹ́kọ̀ọ́ College of Agriculture and Renewable Natural Resources èyí tó wà ní ti Ládòkè Akíntọ́lá University of Technology tó ń bẹ ní Ìṣẹ́yìn òní wọ́n mọ̀ túyàyà jáde lánàá òde yìí lẹ́ni tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn èyí tí wọ́n gba gbogbo ojú òpópónà. Nínú àlàyé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún èyí tí wọ́n kò fi orúkọ wọn síta látàrí pé wọ́n ní kàn fi orúkọ bo àwọn ní àṣírí, òní wọ́n pa àwọn oníròyìn sọ̀rọ̀ tán sọ dímọ̀ wípé àwọn ti san owó tó jẹ́ 50 náírà fún ilé ẹ̀kọ́ náà nílẹ̀ tí wọ́n ní èèyàn kọ̀ọ̀kan àwọn ló sanwó ọ̀hún láti fi lè ṣe ìgbáradì fún ètò ọ̀gbìn tí àwọn ń ṣe ẹ̀kọ́ ọ̀hún ní ilé ìwé náà, ṣùgbọ́n tán ni
gbogbo ìgbà tí àwọn bá ti sanwó yìí níṣe ni ó máa ń jásí pàbó tí wọn kò sì tí wọn kì í rí àǹfààní ní tí wọ́n torí rẹ̀ san owó náà. Wọ́n sọ di mímọ̀ wípé ebi tí a bá padìgbò ó yẹ kó lè súná fún ni yá. Kí ni kókó owó tí à ń ṣe báyìí tí à ń san tá a sì rí èrè rẹ̀ jẹ bàbá ṣàfowórò yìí ó sì yẹ kó kọ́ni lójú. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ṣe àlàyé wọn ní gbogbogbà ni àwọn máa ń sanwó gọbọi ní iléèwé ọ̀hún, èyí tí àwọn akẹ́kọ̀ọ́ onípele tó gbẹ̀yìn 400 level tí wọ́n tú yáyà jáde nínú àlàyé àwọn akẹ́kọ̀ọ́ ìmíràn. Àwọn náà tún sọ mọ̀ pé ìgbáradì ọ̀hún practical ọ̀hún ló yẹ kó ti wáyé láti inú oṣù kọkànlá ọjọ́ kọkànlá inú ọdún 2024 ṣùgbọ́n tá lọ fún holiday tó sì fi sún ìgbáradì náà sí ọjọ́ kẹtàlá inú oṣù kínní. Ó ní ọjọ́ náà tó ti lọ sẹ́yìn táwọn kò gbọ́ nǹkan kan. Ó ní láìpẹ́ yìí làwọn san ẹgbẹ̀rún 10 náírà lẹ́yìn kọ̀ọ̀kan nínú ìtàwọn tó ti san ẹgbẹ̀rún lọ́nà 50 náírà báyìí tó sì jẹ́ pé gbogbo ohun tí àwọn nílò fún ètò irinṣẹ́ ọ̀hún tó lè mú kí ẹ̀kọ́ àwọn yìí kóró ó ní wọn ò pèsè fún àwọn. Nígbà tó tún sọ dímọ̀ pé àwọn tán jẹ́ olùkọ́ àwọn gan lecturers níṣẹ́ náà máa ń fi ẹ̀ẹ̀kan sùn fẹ̀ẹ̀kan jí nínú ètò ẹ̀kọ́ náà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n bá wọn níròyìn sọ nínú ìta ṣe àfihàn jàǹbété nínú àwọn ọ̀rọ̀ náà. Ẹ káàbọ̀ padà. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ àná Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀ Bashiru Ahmadu òní ó mà ti sọ̀kọ̀rọ̀ sí Peter Obi lórí ìdákẹ́jẹ́ rẹ̀ nípa ikú tó pa àjọ EFCC kan ní ìpínlẹ̀ Anambra náà. Tí ẹ bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ọjọ́ Ẹtì tí ń ṣe Jímọ̀ ọjọ́ 18 inú oṣù tá a wà yìí onílàmú ìròyìn náà wá wípé àwọn ọmọ yàwúyàwó orí ayélujára èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joshua Chukwuembueze Nkechukwu òun ló ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọ̀kan lára àwọn àjọ EFCC lásìkò tí wọ́n lọ fẹ́ fi páńpẹ́ òfin gbé àwọn ọmọ yàwúyàwó ọ̀hún. Àjọ EFCC èyí tí ó gba èkúrújẹ lọ́wọ́ ìbọ̀dà látàrí ìbọn tí wọ́n yìn lù tẹ́pọ̀ orúkọ rẹ̀ ní Alisu Sahabi nígbà tí ẹni tó wá jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ àná ìyún Bashiru Ahmadu lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀ tó wá ti sọ̀kò ọ̀rọ̀ sí Peter Obi ẹ tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó sì tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Kí ni kókó pàtàkì èyí tí Bashiru fi sọ̀kò ọ̀rọ̀ sí Peter Obi? Ó sọ dímọ̀ wípé ó máa yà ọ́ lẹ́nu tí wọ́n bá sọ wípé omi ní òsèjà jìnnà ń ṣe ló yẹ kí a máa jiyàn sí o. Ó ní àṣẹ Peter Obi sóde gbọ́wọ́ lọ́wọ́ kó sì dákẹ́ lórí ìkọlù tí àwọn ọmọ yahoo náà tí wọ́n ṣe sí ọ̀kan lára àwọn àjọ EFCC tó yìí tó sì jẹ́ wípé nílùú rẹ̀ ti ń ṣe Anambra ìyún ní Awka ti ń ṣe olúlu ìpínlẹ̀ Anambra gangan ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní àbí Peter Obi kọ́ ni lẹ́ni tí kì í gbà tí ó ti bọ́ sórí ayélujára tí ó ti máa sọ̀rọ̀ síta sí àwọn ènìyàn tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Oníṣẹ́ kò wá yẹ kí Peter Obi náà kó jáde síta kọ́ńbọ́ọ̀kì kó tiẹ̀ sọ̀rọ̀ lórí ikú tó ṣe bẹ́ẹ̀ tó pa àjọ EFCC náà kó sì bu ẹnu àtẹ́lu àwọn ọmọ yahoo èyí tí wọ́n wu ìwà burúkú ọ̀hún. Ó ní ṣùgbọ́n Peter Obi mà fọwọ́ lẹ́rán mọ̀ ni kò mà sọ nǹkan kan nígbà tó jẹ́ wípé ọ̀rọ̀ ti ṣẹ̀ sí lọ́wọ́ tó ṣe pé ìlú Anambra ti ń ṣe ibi tó ti jẹ gómìnà tẹ́lẹ̀ rí ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. So yẹ kí Peter Obi kó gbọ́wọ́ lọ́wọ́. Bashiru Ahmadu ló sọ̀kò ọ̀rọ̀ náà sí Peter Obi pẹ̀lú bí ó ṣe sọ dímọ̀ pé àwọn ò rò pé ó yẹ kí Peter Obi kó wúrú ìwà tó wù yìí nírú èèyàn tó jẹ́ bí ṣe máa ń takò gbogbo àwọn ènìyàn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ FMC ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Olórí fìdíhẹ fún ìgbanu àyẹ̀wò owó wò fún Federal Medical Center FMC ti ìpínlẹ̀ Ògùn òní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéníyì Olúwaṣeun
gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ènìyàn tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé Adéníyì Olúwaṣeun ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jẹun alẹ́ tán lánàá òde yìí lẹ́ni tí ó sì ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ kó sínú kànga èyí tí ń bẹ ní ilé rẹ̀ tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní Adéníyì yìí ó ní ó jẹ́ olórí fìdíhẹ fún ìgbanu àyẹ̀wò owó wò Federal Medical Center tó wà ní Ìdí-Àbà ní Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí àlàyé táwọn tán súnmọ́ Adéníyì ṣe wọ́n ní nígbà kan rí ó ṣe ni Adéníyì ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ ní àrùn ọpọlọ tẹ́lẹ̀ rí léyìí tí máa ń jẹ wá tí sì máa ń jẹ lọ ní tó ṣokùnfà pípa ara rẹ̀ gbígbẹ̀mí lẹ́nu ara rẹ̀ tó fi kó sínú kànga yìí. Ó ní kò hàn sí àwọn oníròyìn lásìkò tá a fi kó ìròyìn jọ ṣùgbọ́n tá a sọ dímọ̀ wípé ìgbéyàwó ọmọ rẹ̀ kan ní ó kù oṣù kan sásìkò yìí èyí tí yóò wáyé nínú ètò sì ṣe bẹ́ẹ̀ tó dẹ̀mí ara rẹ̀ légbodò. Iléeṣẹ́ Federal Medical Center FMC ní Abẹ́òkúta wọ́n ti fi òun léde láti ẹni tó jẹ́ alukoro wọn nílẹ̀ tó ti júwe Adéníyì Olúwaṣeun gẹ́gẹ́ bí ẹni tí máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ tó sì jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ àti oníwà tútù tó sì tún káràmásìkì iṣẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́. Wọ́n ní ikú rẹ̀ ló bá wọn lọ́kàn jẹ́ tó sì bá wọn lójijì wọ́n sì gbàládùra pé kí Elédùmarè kó wà pẹ̀lú rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí tó fi sílẹ̀. Wọ́n ti yọ òkú rẹ̀ kúrò nínú kànga báyìí lẹ́ni tí wọ́n sọ dímọ̀ pé wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí náà. Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Bauchi ti dájọ́ ikú fún Usman Abdullahi lórí ẹ̀sùn ìpànìyàn. Usman Abdullahi tí ó ṣekú pa Zaidu Adamu ní ìpínlẹ̀ Bauchi lẹ́ni tí wọ́n jọ ní ìfàǹfà látàrí chájà èyí tí wọ́n ní ó di wàhálà láàrin àwọn méjèèjì. Zaidu Adamu kò fàdùnmí ó ní wọ́n sọ dímọ̀ wípé Usman Abdullahi ó dẹ̀mí rẹ̀ légbodò ní nǹkan bí oṣù kejìlá inú ọdún 2021 kó tó di pé wọ́n gbé lọ sí ilé ẹjọ́ nínú oṣù kejìlá ọdún nínú oṣù karùn-ún inú ọjọ́ kejìlá oṣù karùn-ún ọdún 2021 náà ló ṣe ikú pa Zaidu nígbà tá sì gbé lọ sí ilé ẹjọ́ ní nínú oṣù kejìlá ọgbọ̀n ọjọ́ ní ọdún náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí àlàyé tí agbèfọ́ba Abubakar Ahmed Kòbí èyí tó ṣe fún ilé ẹjọ́ ó sọ dímọ̀ wípé ìfàǹfà ló wáyé láàrin àwọn méjèèjì èyún Zaidu Adamu tó di olóògbé àti Usman Abdullahi lẹ́ni tí wọ́n ní wọ́n jọ ń jà nítorí chájà èyí tó fi múná sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì di èdè àìyedè láàrin wọn níbi tí Usman Abdullahi tó ti lọ rèé mú ọ̀bẹ tó sì bẹ̀rẹ̀ sí ní gún Zaidu Adamu títí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ gbà ní ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n gbé dé ilé ìwòsàn tó jẹ́ ti ìpínlẹ̀ Bauchi ọ̀hún. Ibẹ̀ ni dókítà tó wà lẹ́nu iṣẹ́ ló ti kéde Zaidu gẹ́gẹ́ bí òkú ni ẹlẹ́jàntà lẹ́ni tó ti ṣe bẹ́ẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Báyìí náà ṣe gbé lọ sí àtìmọ́lé tó sì ti bẹ̀ dé ilé-ẹjọ́ nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Saheed Muhammadu Sambuwa torí ẹ̀rí máa jẹ́ mi nso lórí ẹ̀sùn tó fi kan Abdullahi yìí. Ó sọ dímọ̀ wípé ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n fi kàn. Àkọ́kọ́ ó ba ọmọ ènìyàn ó ba ara rẹ̀ jẹ́ pẹ̀lú bó ṣe gún ènìyàn ní ọ̀bẹ jàkàlára. Ẹ̀sùn kejì ó ní dídẹ̀mí ọmọlàkejì rẹ̀ légbodò. Nínú ìtàn ti sọ di mímọ̀ pé lórí ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì nípa dídẹ̀mí ọmọnìkejì légbodò wípé ó ti pànìyàn gẹ́gẹ́ bó ṣe wà ní abẹ́ òfin ní ìpínlẹ̀ Bauchi níṣẹ́ ni kí wọ́n lọ́ọ́ rẹ̀ yẹgi fún Abdullahi Usman ṣẹ̀wárí lórí ẹ̀sùn wípé ó fa ọgbẹ́ sára ọmọnìyàn tó jẹ́ ẹ̀sùn alákọ̀ọ́kọ́ kó lọ sí ẹ̀wọ̀n ọdún 6 gbáko. Ìdájọ́ mi rèé court arise. Ọlọ́pàá kan rèé tó náà ṣe bẹ́ẹ̀ tó kú sórí obìnrin lásìkò tó ní ìbálòpọ̀ nílùú Àbújá. Ọlọ́pàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lawali Ibrahim tó jẹ́ ọ̀kan lára àwọn ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá Kùwálí ní olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá ó ní ó ṣe bẹ́ẹ̀ kú sí ilé ìtura kan tó pè ní Palasa Guest Inn ní Gwagwalada tí ń ṣe Àbújá. Nínú àlàyé tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìtura ọ̀hún èyí tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé Lawali Ibrahim ó ní ó pàdé arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mariam Abba ní bí oṣù kan sẹ́yìn tí wọ́n jọ pàdé lórí ayélujára tí wọ́n sì jọ ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ láàrin ara wọn níbi tí wọ́n ní Lawali Ibrahim ó pe Mariam Abba wá sí ilé ìtura náà èyí tó wá láti Dutse tí ń ṣe ìpínlẹ̀ Jigawa. Ní inú àlàyé wọn wọ́n sọ dímọ̀ pé wọ́n ti jọ ní ìbálòpọ̀ ṣáájú kí ilẹ̀ ọjọ́ náà tó mọ́ nígbà tí ilẹ̀ mọ́ tán ní nǹkan bíi dédé agogo 6 onímọ́ni oná sọ dímọ̀ pé Mariam Abba ó tún jí Lawali Ibrahim pé arákùnrin wa iṣẹ́ ti yá o ní tó sàṣẹ bẹ́ẹ̀ tó pè mí sí lélẹ́ yìí lásìkò tó sọ dímọ̀ pé wọ́n ní ìbálòpọ̀ fún ìgbà ẹlẹ́ẹ̀kejì yìí oná sọ dímọ̀ pé
arákùnrin Lawali tó jẹ́ ọlọ́pàá yìí ó ní ara rẹ̀ kò lélẹ̀ mọ́ tó sì sọ dímọ̀ pé ó ti ń sọ ẹ̀mí ara rẹ̀ nù níbi tí Mariam Abba ti ní òun gbìyànjú láti da omi lé lórí ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ipá òun láti dẹ́mi rẹ̀ padà òun ló já sí pàbó. Ẹni tó jẹ́ mánéjà ilé ìtura náà Danlami Palasa òun náà ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá níbi tó ti ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́ni tí wọ́n pe àwọn ọlọ́pàá nígbà tí ọ̀rọ̀ náà tí ó ṣẹlẹ̀ tán. Wàyí ọ̀ Mariam Abba ó ní ó ti wà ní àtìmọ́lé báyìí lẹ́ni tán ní ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí ikú tó pa agbófinró Lawali Ibrahim ní ilé ìtura náà. Lẹ́yìn ọjọ́ kan tí Donald Trump bẹ̀rẹ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó ti buwọ́lù kí orílẹ̀-èdè náà kó kúrò lára àjọ elétò ìlera lágbàáyé. Ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà báyìí Donald Trump tí wọ́n ṣe bẹ́ẹ̀ búra wọlé fún lánàá òde yìí òun ni ó mà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akọni báyìí o lẹ́ni tí ó ti yọwọ́ kílàńkó àjọ tó ń rí sí ètò ìlera ní àgbáyé World Health Organization kúrò nínú ara àwọn tí àwọn jọ ń ṣe ní orílẹ̀-èdè USA. Gẹ́gẹ́ bí àlàyé Donald Trump níṣe ni Donald Trump ti gbé ìgbésẹ̀ láti yọwọ́ àwọn ènìyàn yìí kúrò ní ọdún 2020 lásìkò tí ìtànkálẹ̀ àrùn COVID-19 tó ń ṣẹlẹ̀ ní ọdún náà lọ́hùn-ún lẹ́ni tí ó fi ẹ̀sùn kan àjọ ọ̀hún wípé wọ́n fi ọ̀rẹ́ rẹ̀ mú ọ̀rọ̀ COVID-19 náà tó fi di tọrọ fọ́nkalẹ̀ èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní Wuhan àti China ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tó di ọdún 2021 tí ààrẹ àná ní orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden tó náà dórí àléfà níṣe ni ó gbé àbá náà dànù tó sì sọ dímọ̀ wípé kí àjọ World Health Organization àti orílẹ̀-èdè Amẹ́ríkà kan jọ máa kọ́ ọmọ lùbọ́ papọ̀ torí pé wọ́n mọ pàtàkì iṣẹ́ wọn ní àwùjọ. Wàyí o Donald Trump tó gorí àléfà lánàá òde yìí òun ló ti fọwọ́ sí yọ World Health Organization kúrò nínú àjọṣepọ̀ tó wà ní àárín àwọn àti orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. Fídíò náà rèé o ẹ jẹ́ ká gbọ́ ohun tí Donald Trump sọ. Withdrawing from the World Health Organization. Ooh, that's a big one. So we paid $500 million to World Health when I was here, and I terminated it. China with 1.4 billion people. We have 350 to pay. We have, nobody knows what we have because so many people came in illegally, but let's say we have 325. They had 1.4 billion. They were paying 39 million, we were paying 500 million. It seemed a little unfair to me. So that wasn't the reason, but I dropped out. They offered me to come back for 39 million. In theory, it should be less than that, but, you know. And when Biden came back, they came back for 500 million. He knew that you could have come back for 39 million. They wanted us back so badly, so we'll see what happens. Mr. President, pretty sad to think of it. China pays 39 million and we pay 500 million. And China's a bigger country. Mr. President, you spoke about inflation today in your remarks. What actions are you taking today that will have a direct impact for Americans on their everyday costs to bring the cost down? The biggest thing and factor for inflation is energy. They screwed up my energy policy. And then they went back to it. You know, they heard it really badly, and then they went back to it, and they started drilling more, but by that time it was too late. Many of these things that we're signing and that Doug Burgum is going to be signing, and Chris Wright, who's phenomenal at, you know, Energy, Department of Energy, we're going to be taking we're going to make a lot of money from energy. We have more than anybody else. We're going to make a lot of money from energy. We're going to make a lot of money from tariffs. You know, European Union charges us, they have a VAT tax of 20%, but it's really much higher than that. And that's the equivalent, almost the equivalent of a tariff. And they're tough. They're very tough. They don't take our cars. They don't take our farm product. They don't take almost anything. Ẹ tún káàbọ̀ padà ìròyìn tẹ̀síwájú báyìí. Ọba ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ tó tún lọ rèé jí orí òkú ní inú sàréè ní ìpínlẹ̀ Ògùn. Ikọ̀ SoSafe èyún Social Orientation and Safety Corps SoSafe ní ìpínlẹ̀
Ògùn ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú Adélàní Oríyọmí ẹni ọdún 54 lẹ́ni tí wọ́n ní olórí wú òkú ní ibojì èyí tó ń gbé ní agbègbè Kéré ní Ọbádáoko Abẹ́òkúta ìjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn náà gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ kọ̀mándà fún ikọ̀ sósèfù èyí Sọjí Gonzalo èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé lásìkò táwọn ń ṣe pàtírò káàkiri agbègbè náà òun làwọn kẹ́fìn pé ẹnìkan wà níbi ibojì náà èyí tí wọ́n sì fi ara sin tí wọ́n sọ dímọ̀ pé wọ́n dẹdẹ Adélàní Oríyọmí títí tó fi jáde padà tó sì ń wú òkú nínú sàárè lẹ́ni tó fẹ́ yọ orí òkú náà kúrò ní ara rẹ̀ nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí Adélàní náà fi páńpẹ́ òfin mú nígbà tán tẹ̀ nínú dáadáa ó jẹ́wọ́ wípé òun ti jí orí òkú bíi 10 sẹ́yìn nílẹ̀ tán sì sọ dímọ̀ pé orí tó fẹ́ jí náà ó ní kò tí ì pé nílẹ̀ tí ọwọ́ pálábá rẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ ṣẹ́gi ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ wàyí o nígbà tó tún sọ dímọ̀ pé arákùnrin náà ló jẹ́ ògbólógbò ọ̀daràn lẹ́ni tó fi ẹnu ara rẹ̀ kà wípé òun ti ṣe ẹ̀wọ̀n ọdún 2 sẹ́yìn ní ọgbà ẹ̀wọ̀n ọba ìyún Ọbádáoko ní inú ọgbà ẹ̀wọ̀n náà tó tún sọ dímọ̀ pé ẹ̀wọ̀n ọdún 6 mi àti oṣù 9 òun tún ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn èyí tó sì tún ṣe di mímọ̀ pé ìwà tó ń wù yìí tásìrí òun fi tú òní pòun fẹ́ ṣe bẹ́ẹ̀ wo orí òkú ọ̀hún fáwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe ètùtù ọ̀rọ̀ èyí tí wọ́n ń pè ní Òṣólẹ̀ ní ìpínlẹ̀ náà wáyé o ọwọ́ ti bàbá yìí o tó sì ti wà ní gbàgà àwọn agbófinró lẹ́ni tó ń ṣẹ́jú pẹ́upẹ́u lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án Sọjí Gonzalo ni àwọn ti fi lé àwọn agbófinró lọ́wọ́ lórí ìwà tí ó wù náà. níṣẹ́ lẹ́rìn pẹ̀kẹ́ àwọn ènìyàn pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìkọlù ńlá táwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe sí Bello Turji ó ti ń ṣe òṣèré báyìí o Bello Turji ló ti ṣe bẹ́ẹ̀ tú gbogbo àwọn ènìyàn tó jí gbé tó ti tú wọn sílẹ̀ báyìí lẹ́yìn ìkọlù àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti tójú òfurufú tán ṣe sí ibùba Bello Turji tó wà ní Fakayi àti Shinkafi ní ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Sokoto ó ti ṣe bẹ́ẹ̀ tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó ti tú gbogbo àwọn ènìyàn tó wà ní àkàtà rẹ̀ ó ti tú wọn sílẹ̀ báyìí nígbà tí Zagazola Makama ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti fífòpin sí ní Lake Chad àti orílẹ̀-èdè Nàìjíríà tó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ọ̀rọ̀ náà ó wáyé lẹ́yìn tí ìkọlù kọgbá tó ń ní Bello Turji tó ní lára dáadáa nílò tí wọ́n sì sọ dímọ̀ pé kí irú rẹ̀ kó má bàa tún wá padà ṣẹlẹ̀ òun náà fi ń jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ tó sì ti ń tú àwọn ènìyàn tán bẹ ní ìgbèkùn rẹ̀ tó ti ń tú gbogbo wọn sílẹ̀ báyìí lẹ́yọ kọ̀ọ̀kan Zagazola Makama ó ní iléeṣẹ́ àwọn ọmọ ogun lẹ̀ yìí náà ti fọ́ mẹ́wàá sọ̀yà tó sì búra wípé àfìgbà táwọn bá tó rẹ́yìn Bello Turji táwọn yóò sì ṣe bẹ́ẹ̀ pa ní kúkú àbí káwọn mú ní ààyè tí àlàáfíà yóò sì padà jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara Sokoto àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. dídùn kó pọ̀ ṣókí ni ọbẹ̀ oge ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ́ wá sójú mọ́ máwòrán àti tí ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè níjà títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn mi ó kọ́ mi òkú ní yípadà àyànfẹ́ náà ni ẹ ṣeun fún àdúrótì gbogbo gbà.